Ẹ̀yin èèyàn lè káàbọ̀ sí Mashola Gist TV. Ẹ kú ọ̀sẹ̀ tuntun èyí tá a mú yìí. Ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún èmi àti yín. Happy New Week to you all. Ọ̀sẹ̀ yìí á sọ̀yìn sówó, á sọ̀yìn sọmọ, á sọ̀yìn sálàáfíà o. Gist èyí tí a gbọ́ tó jẹ́ pé a mú wá òun ní bí Gọ́vnà Adeleke bí wọ́n ṣe snob àwọn àǹtí wa gbogbo ibi tí wọ́n ti ṣe ọlọ́jọ́ festival. Ẹ̀yin náà mọ̀ wípé a ti mú gist kan wá fún yín rí nípa advice ìmọ̀ràn èyí tí Gọ́vnà Adeleke tí wọ́n gba kábíyèsí. Bí a ṣe mọ̀ wípé kábíyèsí àti Gọ́vnà Adeleke ọ̀rẹ́ ni wọ́n dẹ̀ máa ń bára wọn sọ̀rọ̀. Ìgbà tí ọdún ọlọ́jọ́ dé ìdandan ni kí wọ́n wà ńbẹ̀ nítorí pé ẹ̀yin náà mọ̀ wípé agbègbè Ilé Ifẹ̀ àti Ọ̀ṣun wọ́n sún mọ́ra wọn dáadáa. So ìgbà tí Gọ́vnà Adeleke débẹ̀, àwọn àǹtí wa gbogbo wọ́n ti ń expect pé kí Gọ́vnà Adeleke máa kí àwọn lórí ìjókòó, kán recognize àwọn, kí wọ́n máa kí àwọn lẹ́yọ kọ̀ọ̀kan. Wọ́n ní ìtìjú ló bá dé fún wọn nígbà tí Gọ́vnà Adeleke tí wọ́n lọ kí àwọn èèyàn jàǹkànjàǹkàn tó jókòó. Pé bí wọ́n ṣe débẹ̀, wọ́n dẹ̀ rọra lọ, wọ́n recognize gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn bí àwọn other governors, àwọn ọba aládé. Wọ́n kàn rọra kọjá níbi táwọn olórí jókòó ni. Wọ́n dẹ̀ rọra lọ jókòó sórí àga wọn. Ẹ̀yin náà mọ̀ pé Gọ́vnà Adeleke bi bàbá wẹ̀rin ńlá rí ní ìbéèrè pé kí ló dé tó jẹ́ pé àwọn olórí tí wọ́n ti kúrò ní ọ̀dọ̀ ọkọ wọn, tó ti bímọ, tó ti wà nílé ọkọ, òun ni kábíyèsí ń kó sínú ààfin wọn. Wípé kí ló dé tí wọ́n ò fẹ́ àwọn obìnrin tí wọ́n ò tí ì bímọ, tó jẹ́ pé wọn ò lọ́kọ rí. Wọ́n ní bàbá wo ò lè dáhùn question yìí. Ẹ̀yin èèyàn lé. Kí ni ìdí tí Gọ́vnà Adeleke tí wọ́n fi recognize àwọn olórí yìí? A lè sọ. Ṣùgbọ́n nǹkan tá a mọ̀ ni wípé advice tí gọ́vnà tán fún kábíyèsí nípa ọ̀rọ̀ bí wọ́n ṣe máa mú lọ mú Queen Naomi padà wá sí inú ààfin, ó jẹ wọ́n lógún. Ó dẹ̀ ṣe dandan fún bàbá wẹ̀rin ńlá. Ó jẹ́ ìmọ̀ràn tó dáa. Nítorí wípé tí ẹ bá wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí bàbá wẹ̀rin ńlá yìí, kì í ṣe ìfẹ́ inú wọn ni pé wọ́n fẹ́ gbogbo àwọn olórí yìí jọ. Kì í ṣe ìfẹ́ inú wọn. Kì í ṣe nǹkan tó dẹ̀ dùn mọ́ wọn nínú. Nítorí wípé oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace bàbá wẹ̀rin ńlá. Kàyéfì ló jẹ́ fún gbogbo àwa tá à ń sọ̀rọ̀ yìí. Pẹ̀lú gbogbo ọwọ́ oríṣiríṣi tí àwọn àǹtí wa ń gbé nínú ààfin yẹn. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ìgbà tí Queen Naomi àti kábíyèsí wà, ìfọ̀kànbalẹ̀ ó wà fún bàbá wa. Ìfọ̀kànbalẹ̀ àtàlàáfíà ó wà fún bàbá wa. Nítorí ẹ̀, òun ni Gọ́vnà Adeleke fi ń sọ fún kábíyèsí kó lọ mú ìyàwó wọn padà, kó lọ ṣe nǹkan tó yẹ kó ṣe, kó mú ìyàwó wọn padà wá sí inú ààfin. Ṣùgbọ́n wọn ò rí i pé kábíyèsí ṣe ojúṣe tó yẹ kó ṣe. Àwọn olórí ni kábíyèsí ń kó kiri. Nǹkan tí wọ́n fi ṣe báyẹn sáwọn olórí ni. Nítorí kò dùn mọ́ wọn nínú. Ẹni tó yẹ kó rí pẹ̀lú kábíyèsí ní ọdún ọlọ́jọ́ yẹn, òun ni Queen Naomi. Ó jókòó ti kábíyèsí. Tá bá tiẹ̀ wá rí pé bóyá olórí mi àbájókòó àwa jẹ́ Dr. Elizabeth, kì í ṣe àwọn àǹtí wa gbogbo tí wọ́n jókòó síbẹ̀ yìí. Ìtorí ẹ̀ ló fi ń bí Gọ́vnà Adeleke nínú pé pẹ̀lú gbogbo advice mi, kí wá ló dé tí kábíyèsí ò mú advice yìí lò? Tó jẹ́ pé àwọn obìnrin iná tó ń kó mọ́ra. Gbogbo nǹkan tí àwọn èèyàn ti ń sọ
láti bẹ̀rẹ̀ wá, a wá jẹ́ pàbó ló ń já sí. So wọ́n ní ìgbà tí wọn ò kí wọn, mi ò mọ nǹkan tí ó dé tí wọ́n fi expect pé governor máa kí àwọn o. Wọ́n ní àǹtí wa ẹmẹ́ tó máa sọ̀rọ̀, àǹtí wa tẹnu wọn mú jù náà ni. Wọ́n ní ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí rojọ́ wípé kí ló dé tí wọ́n máa ṣe bí ẹni pé àwọn ò jẹ́ èèyàn, èèyàn làwọn náà. Tọ́ bá ti ráwọn wọn kì í ká wọn, wọ́n á kọ́ gbẹ̀gbẹ́ àwọn kọjá. Wọ́n á ṣe bí ẹni pé kò sí ẹni tó jókòó síbẹ̀ pé kí ló dé pé tí ò bá ń ṣe kábíyèsí, ṣé wọ́n máa débi tán dé ni? Wọ́n ní kò sí nǹkan tá à ń ti wò sótán. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ pé bá a ṣe gbọ́ ò, wọ́n ní gọ́vnà Adeleke yìí wọ́n ló ti lé àwọn àǹtí wa yìí kúrò nínú governor's house rí. Wípé ṣe ni wọ́n wá ń disturb governor, wọ́n ń wá contract kiri. Àǹtí wa R àti àǹtí wa M. Wọ́n ní governor ní láti sọ fún ẹ pé àwọn ò fẹ́ rí wọn, kó wá sí governor's house mọ́ o. Wípé kán lọ sí palace ọkọ wọn, kán lọ jókòó síbẹ̀. Wípé kí ló fa gbogbo kán máa wá sí governor's house. Wọ́n ní nǹkan tí governor sọ allegedly bá ṣe gbọ́. In fact gan, wọ́n ní ìyàlẹ́nu ló jẹ́ fún governor àwọn nǹkan ribiribi tí Queen Naomi ti ṣe. Ẹ rántí ìgbà tí oúnjẹ wọ́n gan, tó jẹ́ pé Queen Naomi ló ń pín rice fún àwọn obìnrin ọjà àti àwọn ará ìlú, tí wọ́n ń pín ata, tí wọ́n ń pín rice, tí wọ́n ń fún àwọn èèyàn lóúnjẹ. Wọ́n ní inú àwọn olórí yóò dùn pé ṣebí kábíyèsí ló kówó fún wọn tí wọ́n fi lọ ṣe gbogbo nǹkan tó ń ṣe. Ṣé Queen Naomi lè dá gbogbo ẹ̀ ṣe ni? Wọ́n ní ìgbà tí Governor Adeleke rí gbogbo nǹkan ribiribi tí Queen Naomi ṣe yìí, wọ́n ló jọ wọ́n lójú pé he was very very happy pé ó yà wọ́n lẹ́nu pé tó bá ṣòbìnrin mi góòdù ló máa lọ fowó rà, kò ní ṣe nǹkan yẹn. Wípé nǹkan tó mú Queen Naomi fi lọ ń fún àwọn ará ìlú lóúnjẹ, gbogbo àwọn tẹ́bí ń pa, gbogbo àwọn mẹ̀kúnnù tó ń fún wọn lówó, tó ń fún wọn lóúnjẹ. Wípé èèyàn gidi ni Queen Naomi. Obìnrin tí wọ́n fi ń tọrọ obìnrin ni Queen Naomi, obìnrin àtàtà ni wọ́n. Wọ́n láti gbà yẹn báyìí ni governor náà ti ní very very good spot fún Queen Naomi àti good heart. Pé ẹni tó lè ṣe báyìí, tó lè ran àwọn aláìní lọ́wọ́ àtàwọn tẹ́bí ń pa lọ́wọ́. Ẹ mọ̀ pé tí oúnjẹ tó bá ti dé inú ayé èèyàn, àbùṣébùṣe. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ bí oúnjẹ ṣe wọ́n gógógógó nísìn ní Nàìjíríà. Nǹkan tí Queen Naomi ṣe yẹn kì í ṣe nǹkan kékeré. Wọ́n ní àwọn olórí wa wípé kí náà ṣe téèyàn kan ò ṣe rí. Ṣebí kábíyèsí ló kówó fún wọn tán ná. Wípé ṣé tí kábíyèsí ò bá kówó fún wọn, wọ́n lè ṣe ni. Kábíyèsí, tán ná owó kábíyèsí, wọ́n ṣàṣìṣe nǹkan tó yẹ kán ṣe. Ṣebí èèyàn ni wọ́n ń kówó fún tó yẹ pé designer bag ló lọ́ ń fowó rà àti bàtà. Tó ń display ogbẹ̀ lórí social media. Ṣùgbọ́n Queen Naomi gbé ìgbésẹ̀ tó yẹ kán gbé, wọ́n dẹ̀ ṣe ojúṣe tó yẹ kán ṣe. Ẹ jẹ́ ká gbé ìyìn, ẹ jẹ́ ká gbóríyìn fún wọn. Aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ ni wọ́n. Ẹni tó ní ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n. Because tẹ́yin ò bá ní ìbẹ̀rù Ọlọ́run, kò lè fún aláìní ní nǹkan láéláé. Ìbẹ̀rù Ọlọ́run ló máa ń mú ẹ̀dá kó máa ṣàánú. Ẹni tó bá ń ṣàánú ọmọ ẹnì kejì, ó ní ìbẹ̀rù Ọlọ́run ni. So nǹkan tán ṣe yẹn, nǹkan tó jẹ́ pé ó gbé oríyìn fún wọn ni. Nǹkan dáadáa ni wọ́n ṣe. Ṣùgbọ́n ẹ̀yin ò mọ̀jú kẹ́ máa fẹnu bàyàn jẹ́ lò, ẹ̀yin olórí yìí. Kò sí nǹkan tí Queen Naomi ṣe tó yẹ pé wọ́n ṣe dáadáa lójú yín. Bí a ṣe gbọ́ wọ́n ní bí Governor Adeleke, bí wọ́n ṣe snob wọn nìyẹn o. Tí wọ́n ti ẹ̀ ṣe bí ẹni pé èèyàn jókòó sórí chair, wọ́n ló dùn wọ́n, ó ká wọn lára, wọ́n náà kàn ra lọ síbi tí àwọn èèyàn gidi wà. Àwọn ọba aládé, àwọn senators, àwọn governors yòókù wọn, wọ́n náà lọ kí wọn dáadáa. Wọ́n ní wọ́n kí kábíyèsí, wọ́n ní wọ́n kàn ra lọ jókòó sáàyè wọn. Wọ́n láwọn àǹtí wa wá ń sọ̀rọ̀, wọ́n ń bínú. Kò sí nǹkan tẹ̀ lè bínú sí. Ṣé ibi tó yẹ kẹ́ wà lẹ́wà ni? Tí ò bá ń ṣe pé ẹ fà nǹkan tí ò yẹ kẹ́ ẹ fà, ẹ lè débẹ̀ yẹn. Ẹ̀yin náà mọ ìrìn tẹ́ ẹ rìn tẹ́ fi débẹ̀.
ẹ ṣáà jẹ́ ká dákẹ́ ká má sọ̀rọ̀. Ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run Elédùmarè ọba aláàánú á gbé Queen Naomi lọ sí ibi tó ga. Ibi tó ga tán ti wà, wọn ò dẹ̀ ní jábọ́ láíláí ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn mi, ṣé ẹ̀ ń gbádùn mi? Ẹ kú ọ̀sẹ̀ tuntun o. Ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún èmi àti yín o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi. Orúkọ mi ni Máṣọ́lá. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin tẹ́ bá ti subscribe, tẹ notification bell, ẹ̀yin tẹ́ bá ti post any gist ẹ máa rí. À ń ṣe advert lórí ìkànnì yìí. Ẹ kàn sí wa ní masholagistv@gmail.com tẹ́ bá ní ìpolówó ọjà. Ọlọ́run Elédùmarè á bá mi gbé ọwọ́ gbogbo yín sókè o. Gbogbo ẹ̀yin ó subscribers a dúpẹ́. Ẹ̀yin ni ó subscribers ẹ ṣé. Òkè òkè ní ọlá gbogbo yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.